ìfẹ́ hàn sí pé ọlọ́run tẹ́wọ́ bá bàbá ní ìtumọ̀ àròyé tó bá dà tí kúrú wọn bá dà ẹ̀rí pé àròyé eré ni kú wọn dà ní. bàbá wa gba oníwàásí àgbáyé Muhyiddin tí wọ́n kú. bàbá wa gba Muhyiddin tòní torí bàbá láwọn ò ní pé ní khalifa ẹni tí ó bá ti dáyé bàbá ẹ̀ òun ni wọ́n pè ní khalifa torí tí ń fà nìkè tó lọ́wọ́. àmì ti wà láyé bàbá lónìí a lè pè yín khalifa mọ́ àfẹni tí ó bá gbà fún yín délẹ̀ tí ó gbà fún yín jálẹ̀. bàbá Muhyiddin oníwàásí àgbáyé tòní àwọn ni wọ́n dúró ti bàbá yìí. kí ló fà á tí kú bàbá yín fi di àròyé báyìí? ọwọ́ dáròyé lẹ̀ tó pọ̀ àròyé eré lọ dálẹ̀ ṣé ìtọ́ ṣé yọ ọ̀tọ́ bàbá yín ti sọ ànígbà àwa ọ̀kan gbà àwa kan ò sì ní gbà. kí ló fà á tẹ́ rí bẹ́ẹ̀? ẹ̀rí pàròyé eré ni ẹni ìkẹ́ni bàbá àwọn gbogbo èèyàn tó jáde àwọn ẹni tọ́ka àbí tó sọ mú bàbá yín kọ́dà ọgbà èmi rí ó lù mí ní jìbìtì rí ọgbà mi yàwó rí ààrẹ nìkan jáde nínú gbogbo àròyé tó dálẹ̀ tó sọ gbólóhùn bá mi jáde. bàbá ní bóyá kò rí àwọn kàkẹ́ láti fún ẹnì kankan lésì lérí ẹ̀ lẹ́yìn pé àwọn bàbá wa gba Muhyiddin oníwàásí àgbáyé dúpẹ́ fún Ọlọ́run. àwọn àdúrà kan bẹ tá a bá láyé. kí làdúrà náà? adìrẹ kọlọ̀njá rúre àrúre kọlọ̀njá sọ́ọ̀rẹ́ ọlọ́njá wá níbire sọ́ọ́sí ọlọ́njá rẹ̀ yẹn rẹ́bìtì. a kàn ń wí ní àwọ̀mọ̀túmẹ̀. ọwọ́ dàbí tíọ́rì lọ́dọ̀ àwọn olóyìnbó. practicalize ara bàbá Muhyiddin oníwàásí àgbáyé láti rí nígbà tí wọ́n kú wọ́n dire wọ́n á di ìdíkúdì wọ́n rúre re wọ́n wá rúrukúrù kò jábọ́lé wọn lérí kò dànù mọ́ wọn lérí wọ́n tún wá sọ̀rẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tún wá rí bèrè sọ́ọ́sí wọ́n tún wá rí èèyàn rẹ́bìtì ẹrù bàbá wọn ẹwọ gbogbo ọmọ tí àwọn Muhyiddin tí wọ́n bí láti rí àwọn àgbà lóbìnrin nínú wọn jáde ẹ̀fà amúgbónú ọmọ jáde ó lè nú ọmọ ẹ̀fà jáde. ara ìsànú wọn dà. ta ni wọ́n ń ṣépè fún ọmọ tí bàbá bí tí bàbá ṣe wá dáa tó ọ̀kan yìí náà làbùkù wọn kò sí. kódà ànábì Ọlọ́run ń bẹ tọ́lọ́run ò di gbé báyìí fún ànábì Ọlọ́run míì ń bẹ tọ́lọ́run yọ díẹ̀ bẹ́ẹ̀ sí rárá. ṣébà ànábì Núhù àgbákò méjì tí ọ̀jọ́ra wọn lọ́lọ́run fi kàn án. àgbákò ìyàwó ó tún wá sàgbákò ọmọ kéèké yẹn kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀. Fún bàbá yín ní gift parí. Ó fi fún bàbá yín ní ẹ̀bùn parí látọ̀dọ̀ èmi Ọlọ́run ni. Kọ́lá tí wọ́n bá bí ìbíkú bí ọmọ ọ̀yọ́ wọn kò lẹ́ni Ọlọ́run. Àdánwò lè ṣe. Ọlọ́run ò tún wá ṣe bẹ́ẹ̀ kò fún wọn níbi ikú bí ọmọ bí. Alhamdulillah. Gbogbo tí kálukú wá ń fà nífà mi fà mọ́ra wọn lọ́wọ́ ni. Ọwọ́ àbí dálé kéwúlẹ̀ fún kálukú ni. Ẹnu kó tí àdáyé tí ò rí wò tẹ́lẹ̀. Kálukú wá padà sílé kéwú. Ẹ̀mí wa lọ láìbírì. Gbogbo ẹni tó sùn ọwọ́ tají. Àròyé tí kú bàbá Muhyiddin dálẹ̀. Àròyé yẹn lérí ìmọ̀ ni. Gèsè lérí àgbákò. Bàbá bàbá Muhyiddin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n dire, wọ́n di ìdíkúdì, wọ́n rúre, wọ́n àpàǹtẹ̀tẹ̀, wọ́n sọ̀rẹ́, wọ́n tún wá kú báwọn ènìyàn tí kú. Iná ni wọ́n sọ̀rẹ́. Wọ́n tún wá rí bèrè sọ́ọ̀sì. Wọ́n ní khalifa. Wọ́n tún wá rí ìyẹn rẹ̀fìtì. Ọmọ rẹ̀ ní jẹ́bẹ̀. Alhamdulillah. Àbá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Sọ́mọdé ni wọ́n ni. Sọ́mọdé ni wọ́n ni kábà ní bóyá wọ́n sẹ́kú. Lóòótọ́.
àgbà tó jù wọ́n lọ bẹnu ayé. Kamu min mashakhiya fi dunya ra'aytahum kilowi. Kamu min mashakhiya fi dunya ra'aytahum mukhalladina wa ma yanju min al-khatabi. Mukhalladina wa ma yanju min al-khatabi. مخلدين وما ينجو من الخطب كم من مشاخيا mélòó àwọn àgbàlagbà àwọn àgbàlagbà àwọn àgbàlagbà fi dunya wà ìtàwọn mú. Bẹ́ẹ̀ bá rí wọn láyé ẹ mọ̀ pé wọ́n dàgbà. Fi dunya wà ìtàwọn mú. Ọ̀rọ̀ ojú ẹni wọ́n ti jọ àwọn ìdílé lọ. Wà ìtàwọn mú. Àfáà ni wọ́n. Wọ́n dàgbà. Kọ́lá wọn tún wà wá lọ. Wọ́n pẹ́ láyé. Kò sí tọ́ ọba tí o sojú. Kò sí tọ́ ọba tí o sojú wa. Wọ́n pẹ́ láyé. Yanju minal khatabi. Wọ́n ti pẹ́ tó láyé mi. Lójú ayé wọn láyé tí kú wa. Wọ́n yìí tó ń gbé wa sínú wọn àbọ̀lọ́wọ́ bàbá yìí nu ọlọ́run. Mukhalladina walam yanju minal khatabi. Bí wọ́n ti pẹ́ láyé tó ní. Wọ́n bọ́ níbi káyé máa gbé wọn sẹ́gbẹ̀. Bàbá yìí jáde. Ọlọ́pàá ò ní tẹ̀lé wọn. Sìgáǹjì mélòó lẹ gbà sílé? Fìgbàdé mélòó ní bẹ pẹ̀lú yín? Àmọ̀tẹ́kùn mélòó lẹ ní lójú ọ̀yọ́? Kamu min mashakhiya fi dunya ra'aytahum mukhalladina walam yanju minal khatabi. Mukhalladina walam yanju minal khatabi. Abáṣanú ṣéwù Básírù lọ́ni lóòtọ́lẹ̀ wá bá nìyẹn sáà láti padà yìí ẹ̀wálé wá wò bàbá ẹ̀wálé wá wò wọ́n. Ilé wa nílé bàbá Muhyiddin bàbá ló ní wá àwa la ní bàbá. Ìta fẹ́ lò kọ́ òun kọ́lá àlàálà níyì. Àlàálà níyì. Kọ́lá àsínú bàbá Muhyiddin tó lọ́dọ̀ bàbá. Àtúnṣíní ọ̀wọ́n lọ́dọ̀ bàbá. Àmọ́ bàbá máa ṣe nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé bí wàá ẹni rẹ báyìí bá lọ àwọn èèyàn wá gẹ wọ́n wá gẹ. Tẹ́ ẹ bá wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lẹ̀ ń tó yẹ kí irú wa yọ bá tó á pàdé ẹ̀. Ẹ wá jọ fídíò wa pọ̀. Lágbájá àti lágbájá wọ́n àwọn jọ wá ní. Àti kádẹ́gàn ọ̀fẹ́ sílẹ̀ díẹ̀. Kò sí ọgbẹ́. Ìgbà tẹ́ ń kérò níyà yìí. Wàláhì ẹ̀kẹ́ràn mérò. Àmọ́ ikú bàbá ló gbà bẹ́ẹ̀. Gbogbo ẹnikẹ́ni ní bàbá. A gbọ́dọ̀ ṣe sùúrù kádẹ́gàn ọ̀fẹ́ sílẹ̀ díẹ̀. Látìgbà náà àwọn ọ̀dákẹ́ àdúrà lọ́dọ̀ wa àdákẹ́ àdúrà. Bàbá làwọn jẹ́ nìkan táyé fẹ́ gbé nǹkan láìf tó bá ti jọmọ́ nítorí ọlọ́run rí náà ni kọ́sàjẹ́ kọ́lọ́ mọ́ rí kó sì máa jọ tiẹ̀. Àwọn kan bẹ social media ló gbé wọn wá mẹ́ta náà sì lè yàn náà lọ̀rọ̀ ń bọ̀ ó dé ìsìnmúra tí ó lọ. Ọgbà social media gbé wà mí ìjọ tí bá ti lọ ẹkú palẹ̀mọ́ yóò kó yín mọ́rógà lọ. Ẹ tẹ̀lé bàbá yín lọ. Bàbá wọn náà ló kó wọn wá. Bí báyìí ti ń lọ yóò kó wọn lọ. Àwọn èèyàn sábà social media a máa ń ṣe nǹkan torí Ọlọ́run ni. Àárín bàbá àti bàbá kò dàrú kò sì bàjẹ́. Kọ́dà kò láàyè. Bàbá wa ni wọ́n ń tòótọ́. Wọ́n sì fẹ́ wa jẹ nítorí ìtọ́lọ́hun. Bàbá náà sì fẹ́ràn bàbá nítorí ìtọ́lọ́hun. Bàbá Muhyiddin tòní àti gbogbo tí bàbá bí kò sí ọgbọ́n ẹ̀ tí Ọlọ́run ó di ẹrù fún yẹn tí ò wá ní di òkúta mọ́ká bó ṣe díẹ̀
ẹ lè rí bákan náà o ààrẹ ni ọgbọ́n tanyanya ààrẹ ni ó ti ọgbọ́n jẹ bọ́nú ara wọn kọ́ra lójú ayé bàbá gan ìwọ́n ti wá gbọ̀ díẹ̀ báyìí ààrẹ inú ẹni bẹ́ẹ̀ ẹni ó máa sọ tààrà ẹjọ́ máa sọ dúà ẹni ó lè tọrẹ ẹni ó láhùn ẹni ó lè bínú ẹni ó lè ṣe sùúrù kò sí bí ó ti rí yọ ọmọ wà ẹ dákun ẹ jẹ́ kí bàbá Muyideen máa ṣẹ́kù lọ́wọ́ yín kálẹ̀ máa ṣẹ́kù lọ láéláéláé ha ọ̀sẹ̀ mi lóòótọ́ bọ̀dá mi ìbá bínú sí yín mo yá mi fún bàbá mi àbúrò mi nítorí ṣe dùn mí o àmọ́ wà láyé mo yá mi fún bàbá mi ẹjọ́ kọ́ máa ṣẹ́kù lọ́wọ́ yín ẹ dákun ẹjọ́ máa ṣẹ́kù lọ́wọ́ yín gbogbo tí bàbá ò bí lọ́mọ tí wọ́n fi ìwà bí wọ́n tí wọ́n fi wá di bàbá wa láéláéláé bàbá yóò lè tẹ́lẹ̀ mi wọn o lẹ́mi wa àti gbogbo iye àwọn tó rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ tún dákun ẹ dákun. Sirru abi. Ayé fẹ́ wo àṣírí bàbá lára yín. Ayé fẹ́ wo ẹ sì má fún ẹnì kankan lẹ́sìn. Bàbá láwọn pe bàbá wa ọmọ ìdùnnú níjó ní àní dákú ẹ̀ ọmọ ìdùnnú yìí bàbá láwọn pe wọn níjó ní níjó ní dáadáa kọ́ ẹ ti ń gbé láìpẹ́ àti rí gbé láìpẹ́ lọ́wọ́ àní dákọ́ àwọn wá pa àwọn òwe mélòó kan fún àkọ́kọ́ sọ́dá kí èèyàn fẹ́ pa á yán kọ́ wà lọ́ yọ̀bọ̀n ẹni oníkiri nù ayán abẹ́pa ẹ wà lọ́ yọ̀bọ̀n àwọn ló ti pọ̀ jù bàbá tẹ́sẹ̀ kan ti tó àkọ́kọ́ nù nínú òwe tí àwọn pa ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin kọ́ lẹ kó eré ẹran bàbá gbogbo yíyan rẹ̀ ń gba ẹ̀rí sí ìfòye látara bàbá ni ọ̀sọ́nà rẹ̀ bọ́ ti kú ni méjì ni ó wà lára bàbá kálukọ́ wọn á mú tiẹ̀ ẹjọ́ sórí ibú lára bàbá kò sọ́kàn tẹ́ ẹ lé dá sí i bí ọba ṣe ń tòsí yóò lọ ta kété yóò sì lọ ṣe ibú wa látòkè wálé yóò mọ̀ ṣe látọ̀ kí yóò mọ̀ ṣe lọ tiẹ̀ ẹ yóò mọ̀ bá tiẹ̀ lọ ẹjọ́ ìsoríire kò sọ́nà rẹ̀ kọ́lá bí ọ̀rọ̀ lọ yín wọ̀ lára bàbá yìí ó náà mọ̀ ṣe ilé tiẹ̀ lọ ni ẹ kí kálukú máa mú tiẹ̀ látara bàbá ẹ nílùú láti fún ẹnì kẹkẹ lẹ́sì wọ́n bí pòfẹ́sọ̀ kan léèrè kí ló dé tí wọ́n kì í gbẹ̀sẹ̀ mimma yusi'una ilayk kayfa la tantakimu mimma yusi'una ilayk kí ló dé tí wọ́n kì í gbẹ̀sẹ̀ kí ló dé tí wọ́n kì í gbẹ̀sẹ̀ lára gbogbo ẹni tó bá sa ìdá sí ọ ọwọ́ arẹ́rìn báyìí múṣẹ́ báyìí ó wá wí oníṣọ́ bálá káìmú kí mi náà wá ta pé ajá tó bù mí jẹ àbí kí mi náà gé jẹ àbí kí n bú jẹ ajá ó bù mí jẹ ajá àbí kí n lébú kí n bú jẹ ọgbọ́kú o sọ́bálá káìmú. So ẹ máa bá wọn ẹnì kankan fà á. Ikú bàbá yín báyìí ìmọ̀ lọ dálẹ̀ fẹ́ni tí orí rẹ̀ ti kú tẹ́lẹ̀ wá ta nílà ká ìdìde kí kálukú lọ pọ̀ tíráànù ilé kí ó lọ dálẹ̀ fún bàbá yín kọ̀ọ̀sẹ́ ni ó tó bẹ̀ láti bú bàbá bẹ́ẹ̀ bá sì bú wọn bẹ́ẹ̀ bá gbọ́ ọba tó jọ dá bàbá tèmi àtẹ̀yìn sọ̀rọ̀ mọ́ bú ọ ọba tó jọ dá bàbá tèmi àtẹ̀yìn sọ̀rọ̀ mọ́ bú ọlọ́run náà àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Wàlìkẹ́lìbù ìbúlò ìlìkẹ́lìbì. Wàlìkẹ́lìbù jàdùhù. Wàlìkẹ́lìbù jàdùhù. Wàlà àkọ́yà fi kẹ́lìbì kàná sàlámì kẹ́lìbì. Wàlà àkọ́yà fi kẹ́lìbì kàná sàlámì kẹ́lìbì. Bàtíkẹ́ ni
àwọn náà ti mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n ti mọ̀ wọ́n ti gbọ́ yé torí àwa bí láti wá fún ẹnì kankan lé sí ọ̀rọ̀ àìsí búyàn àìsíjáde láti búyàn ẹ̀ sì lè gbọ́ sàṣẹ wádé nìkan wá bàbẹ̀ jẹ́ a mọ̀ túnbẹ̀ ṣe ni ẹni bá ń sọ̀rọ̀ lérí bàbá yìí ọ̀dà lọ́sọ̀ọ́ ètò ń fẹ́ mú lára bàbá lòun ti mú lọ ọ̀sọ̀ bá mi ètò fẹ́ mú lára bàbá lòun ti mú lọ ẹni bá bàbá rere ẹ̀bùn wọlé fún nínú ilé kí lè gbé lọ sọ́dọ̀ rẹ̀ ẹ̀tọ́ wa sọ láì dájú ẹni tẹ́ fún kálukú náà ní kọ́ lẹ́tà sọ́lọ́ owó sí gbèsè bẹ́yìn tí nínú ni ikú bàbá torí ìjẹ́niire wọn jálẹ̀ ọgbọ̀dọ̀ dá kẹ̀kẹ́ lẹ̀ táwọn yóò máa wí aláìlọ́run Muhammad sẹ́kù rẹ̀ náà dá nǹkan lẹ̀ kò sí kò dálẹ̀ ànábì kú wọn sì pé ẹjọ́ tó kú sẹ́kọ̀ dá nǹkan lẹ́nu gbogbo ẹni tí bá ti ń jẹ́ nire wà láì bí ó ti rí nu bí ti máa rí nu ilé lẹ́sìn bàbá sí nìsí àwọn kóòtù tako wọ́n tún ní ọ̀dà bàbá sì wò àwọn sàádá tiwa wọ́n gbélé wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n látẹ̀lé ànábì Abubakar Sayyidina Umar sallallahu alayhi wa sallam ọlọ́ba àṣàlékún kẹwọn sí àwọn fèsì o àṣìwádá sọ̀rọ̀ àmọ́ ilé ni bàbá wà alájẹ́ àgbà ilé wọn wà babalájẹjẹ àbúwàsí àgbáyé ilé wọn wà bẹ́ẹ̀ bá ní kọ̀dá ìyàwó tí wọ́n sínú wá rú wọn gbọ́dọ̀ tó bá wù ọ́ bá bàbá rẹ ni ọ́ sọ fún wa bí òkú lé yín ni ọ́ sọ fún wa ọ̀dà kọ̀dá ìwọ wí tiẹ̀ máa yọ jígà bọ̀ wáyà yìí wá tún bàbá wú. bàbá bí ọlá máa bọ̀. jẹ́sùn àti ọ̀dà àpàrẹ ló wí sí france wọ́n sì ọ̀dà àdá àkójẹ ló sí sí yóò wà wọn ọmọ wọ́n sì bàbá wọn sí wọn ebi kì í ṣe bàbá rẹ máa bọ̀ wá máa gbé gbàrú bọ̀ máa bọ̀. ìyá sàlájà wà sílé ṣé bàbá wa ní ṣé bàbá rẹ ní yọ jíjà wá máa bọ̀ wá. ẹni láti jẹ́ nìkan kan lóhùn kálukú mú tiẹ̀ ọlọ́run ọ̀tún kẹ́ ọ̀tún bẹ̀ ọ̀tún ìyanu ọlọ́run ọ̀tún àbẹ́rẹ́jì ọlọ́run ọ̀tún àánú ọlọ́run bá a gbé balẹ̀ bàbá wa Muhyiddin Ajani Bello bẹ́ẹ̀ bá wẹ̀yìn o lára àwọn ọmọ tí bàbá bí àtàwọn ìyàwó báyìí tí bàbá wẹ̀yìn o ká sunkún ọlọ́run Muhammad gbogbo wa kalimatu musharrafa a ṣe méjìlá kí ó wà lọ́wọ́ márùn-ún lẹ́yìn kalimatu musharrafa méjìlá bá ti ṣe nù ní subhana rabbika nílẹ̀ yóò wá tẹ̀lé. bismillahir rahmanir rahim la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam amin. Allahu samadu lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad amin. Bismillahir rahmanir rahim. Allahu samadu lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu
كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم آمين 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 يا الله Kátólì Subhana Rabbika. Suratul Kausara odidi ìkẹ́. Àwọn ìyá wa káwà ní opó. Jẹ́ kí wọ́n jáde rọ̀ wọn Ọlọ́run. Má pa wọ́n síbẹ̀ o. Má dààmú wọn. Má jọ rẹ̀ wọ́n. Má jọ rẹ̀ àwọn ọmọ fún wọn. Gbogbo ń tí ọ̀rẹ́. Táwọn òfin akó sí dààmú. Ọlọ́mọ jọ rẹ̀ nínú. Iná àtọ̀ ìdẹ̀. إن شانئك هو الأبتر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين.